Ọlọ́hun ọba tó lè foríjì ẹ̀dá òun náà la máa pè torí pé ẹ̀ṣẹ̀ tá à ń wòye a máa dínà àwọn gbàdúrà nínú ìgbésí ayé àwa ẹ̀dá. Lóòrọ̀ yìí lójúléṣẹ́ Radio Sport FM 91.9 ìyẹn ètò Ramadan ẹ̀dìdì ẹ̀músà àrìjẹ tá a mọ̀ mú wá fún yín láti bẹ̀rẹ̀ títí àwẹ̀ ó fi parí ni. Èyí tá a tún fẹ́ yà sórí ẹ̀ lọ́jọ́ tòní òun náà ní ìbéèrè tí ń sọ kúlúkúlú sínú ìgbésí ayé wa tá à ń lò lásìkò yìí tá a sì jọ máa béèrè lọ́wọ́ ara wa náà ní wípé kí lè rò Ọlọ́run lórí dídá tó dá ẹ̀mí sílé ayé, kí lè rò Ọlọ́run lórí dídá tó dá ẹ̀yin náà sílé ayé. Ó dá wa lédè tó yàtọ̀tọ̀ síra wọn, ó dá wa níran tó yàtọ̀tọ̀ síra wọn, ó dá wa ní àwọ̀ tó yàtọ̀tọ̀ síra wọn, ó wá dá wa pẹ̀lú ìṣesí tó yàtọ̀tọ̀ síra wọn, ẹ̀sìn wa ó yàtọ̀tọ̀ síra wọn. Ọlọ́run tó wá dá wa lóríṣiríṣi ìlú. Kí lè rò Ọlọ́run tó fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí? Kí l'Ọlọ́run fẹ́ fàyọ tó fi pín gbogbo ẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ tí gbogbo ẹ̀ ò sì jọra wọn? Ṣùgbọ́n bó ṣe wá pín sọ́tọ̀ọ̀tọ̀ yìí, tá a bá wo ilé ayé ọ̀hún á rí pé ó dàbẹ̀ ni pé kò jẹ́ káyé ọ̀hún kó dùn bó ṣe yẹ kó dùn. Ẹ máa rí àwọn ọ̀ràn kan máa pé àwọn làwọn ju àwọn ọ̀ràn kan lọ, wọn á gbógun tì wọ́n, wọn á pa wọ́n pàkúpà. Àwọn kan á pé èdè tàwọn ló dájú èdè tàwọn kan lọ. Látàrí bẹ́ẹ̀ wọn á máa pe àwọn elédè míì lórúkọ tí ò bá làákàyè mu. Àwọn míì tiẹ̀ wá wò ṣùṣù wọ́n pé ẹ̀sìn táwọn ń ṣe ló dáa jù, yálà àwa tá a jẹ́ mùsùlùmí àbáwọn tó ń ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sí ti mùsùlùmí. Mùsùlùmí ó pé bó o ṣe ìsìláàmù ò ní wọ àlùjánnà. Àwọn tá a sì rí yìí náà àwọn náà mọ̀ ń sọ tiwọn pé bó o ṣe tàwọn ò ní lọ ọ̀run rere. Ọlọ́run ló sì dá gbogbo wa sílé ayé, òun ló kó wa sílé ayé tá a wà yìí. Ayé òun wá mú ìtàjẹ̀ sílẹ̀ púpọ̀, pàápàá jùlọ ní sọ̀mọ́nì tá à ń lò yìí, pàápàá jùlọ lásìkò tá a wà yìí, pàápàá jùlọ ní àwọn àsìkò tèmi àti ìtajọ wà náà yìí. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń jí gbé, ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń pa, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jìn sínú kòtò ìdààmú ayé látàrí pé bóyá nítorí pé wọn ò jọ ṣe ẹ̀sìn kan náà tẹ̀sìn wọn yàtọ̀, wọn ní ẹ wò ẹja yanjú ẹ̀. Àbí kó jẹ́ pé èdè wọn yàtọ̀ tó síra wọn, wọn ní èdè tí ń sọ wọn àwọn tí ń pààyàn ni o, torí èdè tí ń sọ a sì mú lọ́tà. Ẹlòmíràn pé àwọn ọ̀ràn kan wà àwọn ọ̀rọ̀ ò gbọ́dọ̀ bá wọn ṣe o torí pé ìran burúkú ni wọ́n. Àwọn ọ̀bẹ́ àpé ìlú kan bẹ́ẹ̀ ò tiẹ̀ gbọ́dọ̀ débẹ̀ torí pé ìlú tí ọ̀dà ni. Ọlọ́run yìí ló sì wá dá gbogbo wa sílé ayé. Kí lè ro Ọlọ́run tó fi pín sọ́tọ̀ọ̀tọ̀ tí ò jẹ́ kí gbogbo ìjẹ́ kan náà ká gbọ́ra wa yé, ká ṣẹ̀sìn kan náà, kí wà wá jẹ́ kan náà, ìṣesí wa jẹ́ kan náà, àṣà wa kó jẹ́ kan náà. Kí ló tó lọ́wọ́ bá mi ò ṣe báyìí? Gbogbo àwọn nǹkan táàjọ máa gbéyẹ̀wò rèé nígbà tí àwọn àfáà bá ṣe tán tí wọ́n gòrí ètò táwa náà sì béèrè lọ́wọ́ wọn pé ó yẹ káwọn àfáà ò sọ fún wa èrò Ọlọ́run lórí àwọn ẹ̀dá tó dá sílé ayé tó wá pín wa sọ́tọ̀ọ̀tọ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá mi wá pín wa sí pẹ̀lú ìṣesí wa, ẹ̀sìn wa, èdè wa, àṣà wa àti ìrántí kálukú ti wá tá a fi wá náǹfààní àti gbọ́ra wa yé mọ́ tó fi wá jẹ pé ẹnìkálukú ń jà lórí ibi tọ́lọ́run bá pín sí ni. Ǹjẹ́ ìjà tá à ń jà yìí lórí ibi tọ́lọ́run pín èmi àti ẹ sí, ǹjẹ́ àǹfààní bẹ́ẹ̀ fún wa, ǹjẹ́ oore kan bẹ́ẹ̀ fún wa, ǹjẹ́ ládá bẹ́ẹ̀ fún wa? Tá a bá tún wá jà lórí ìran wa, tá a jà lórí èdè wa, tá a jà lórí ẹ̀sìn wa, tá a jà lórí àṣà wa, tá a jà lórí ipò tọ́lọ́run ọba gbé wa sí,
ǹjẹ́ àtúkọ̀ Ọlọ́hun ǹjẹ́ akọlu Ọlọ́hun ọba níbẹ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kí ó mọ sọ kúlúkúlú sọ́kàn wa rèé kí wá lè ro Ọlọ́hun lórí dídá tó dá ẹ̀mí àti ìṣe ayé o kí lè ro Ọlọ́hun lórí bíbẹ tèmi àti yín bẹ lédè tó yàtọ̀ kòtòkòlí wọ́n yàtọ̀ Yorùbá ó yàtọ̀ Ébè ó yàtọ̀ Ègùn ó yàtọ̀ Fúlàní ó yàtọ̀ Yíbò ó yàtọ̀ Dùlá ó yàtọ̀ Ṣàmbá ó yàtọ̀ ọba mi sì pín bẹ́ẹ̀ ni tá a bá lè rí bèrè ìdáhùn bóyá ayé tèmi àti yín yóò yí padà tá a bá lè rí bèrè ìdáhùn bóyá ìgbésí ayé tèmi àti yín ó ṣeé ṣe kó padà wàá máa di ohun tí ó mọ̀ dùn tí ó máa ní oyin nú àwọn àfáà wa wọ́n bá wa dáhùn eléyìí nígbà tí a bá sọ ìbéèrè síwájú wọn látàrí pé kí ni èrò Ọlọ́hun lórí dídá tó dá wa ní ìran ọ̀tọ̀ọ̀tọ̀ èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣesí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ kí lè èrò Ọlọ́hun lórí dídá wa báyìí torí ká lè para wa ni àbí torí ká lè fi àjùlọ wọn ra wa ni àbí torí ká yẹ bá dùn náà ni àbí torí wípé ó fẹ́ ṣọlá rẹ̀ lórí wa ni èmi ò mèsì tí mo lè fún dáhùn yìí àmọ́ àwọn àlùfáà àwọn dá wa lóhùn pẹ̀lú ògùn Ọlọ́run ohun tá à ń torí ẹ̀ tá à ń wá sórí ètò gbogbo ẹ̀ tẹ́ ń ṣe olùgbọ̀wọ́ tẹ́tò ìfi ń wá sétí ìgbọ́yín ọba mi ò ní pín yín pa o gbogbo wa náà là ń ṣe olùgbọ̀wọ́ àtàwọn tí wọ́n náwó wọ́n ṣe olùgbọ̀wọ́ àwọn kan náà ni wọ́n ń pè wá tá a bá ń ṣètò àló à ń gbádùn yín o wọ́n á sì máa ṣàdúrà fún wọn àwọn náà náwó àwọn tí ń fáwọn ìdíje mímú kọ́ àwọn náà ń gbìyànjú ìwọ̀n táwọn kò sọ ni wípé ìwọ náà wá ṣe olóore kan ṣe inú Ramadan yìí má jọlọ lásán bí nǹkan kan gbámú tó fi du àwọn èèyàn nú má jọlọ lásán èyí tá à ń ṣe yìí àwọn kan ni wọ́n kówó kalẹ̀ tó ń jẹ́ dùnú fún ètò ìbẹ́nu ilé Ọlọ́run ní pẹ̀lú kọ̀ọ̀kan wọn pa àwọn tá a sì ń wá náà Ọlọ́run dákun má jà ṣe lásán mo ń bọ̀ àwọn àfáà wa wọ́n dáhùn béèrè tí mo nà sórí àtẹ́gùn pé kí lè rọ Ọlọ́run tó fi dá wa sínú ayé pẹ̀lú èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣesí ọ̀tọ̀ọ̀tọ̀ ìwọ ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbésí ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa bá ń kà lọ ẹ ṣé salamu alaikum wa rahmatulahi wa barakatuh. ayọ̀lá ọmọdélé aláwọ̀ máa yá fún gẹ́gẹ́ bí mo bá fún àná.